ẹ kú ajálẹ̀ báyìí làákàtúná àgbòyàlà kérò ọ̀nà kára ó lè là kó sọ̀run ìdọ̀bálẹ̀ báyìí làkọba ládé. Mo kí gbogbo ládéládé nílẹ̀ kóòtù òjíire bí. Mo kí kábíyèsí ọba onírìṣà ọ̀jájá ìṣẹ̀kọ̀n. Bákan náà mo kí kábíyèsí aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ọba akínmọ̀wádé Abímbọ́lá ẹlẹ́wẹ̀ẹ́tù àkọ́kọ́. Mo fi kíkí àwọn méjèèjì yìí, mo fi kí gbogbo tí ń jọba aládé nílẹ̀ kóòtù òjíire bí. Tọ́ tá bá wò ó, ẹ rí pé ó ti tójọ́ méjì jọ́ mẹ́ta tí mi ò sọ̀rọ̀ kankan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọba. Kì í ṣe torí nǹkan méjì, torí wípé mo kàn wípé ọdẹ afẹ́fẹ́ lápẹ́rẹ́ ẹ̀kan náà ní iyì rẹ̀ mọ́. Ṣùgbọ́n tó mo rí pé ọ̀rọ̀ ọba aládé nílẹ̀ kóòtù òjíire, pàápàá jùlọ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú bàbá wa kábíyèsí ọ̀nìrìṣà àtàláàfin Ọ̀yọ́, ó ti dàbí ọrọ̀ ajé, ó ti dàbí epo rọ̀bì fáwọn kan tó sì pé kò sí nǹkan kan tí wọn ò bá ti sọ̀rọ̀ nípa kábíyèsí aláàfin ikú bàbá yèyé tàbí nípa ọ̀rọ̀ bàbá wa ọ̀nìrìṣà, wọn ò ní nǹkan kan tí wọ́n fẹ́ fi ṣe ọrọ̀ ajé mọ́ lórí ìkànnì yìí, lórí ìkànnì ayélujára. Eléyìí ló mú àwọn nǹkan kan tí wọ́n fi ń gbára wọn tí ò dẹ̀ papọ̀ mọ́ra wọn. Ṣùgbọ́n alukoro ò wájà, àjàkòrò ní wẹ́jọ́. Ẹni tí wọ́n bá bí ire tó bá túnra rẹ̀ bí yóò mọ nǹkan tí wọ́n ń pè lọ́ba aládé. Ẹni tí wọ́n bá bí ire tí ò túnra rẹ̀ bí tàbí tọ́pọlọ rẹ̀ bá yòrò díẹ̀, èmi ò sọ wípé òun ọmọ bẹnu àtẹ́ lu ọba aládé, pàápàá jùlọ kábíyèsí ọba ọ̀nìrìṣà. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni tá a bá rí tí ń tàbùkù Ọ̀ọ̀ni, tí ń tàbùkù aláàfin tàbí ń tàbùkù ọba aládé kankan nílẹ̀ Yorùbá, ó ń tàbùkù ara rẹ̀ ni, ó sì yẹpẹrẹ ara rẹ̀. Kódà tí ọba múra, ó ṣeé ṣe kó ń tọ̀pọ̀ yẹpẹrẹ láti ìran rẹ̀ débi ìran mẹ́wàá lẹ́yìn rẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ń tà dálẹ̀, pàápàá jùlọ àwọn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lórí afẹ́fẹ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń dá gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n ni wọ́n dá sílẹ̀. Torí pé ọba tí ò bá láròjinlẹ̀ tàbí ọba tí ò bá mọ̀ tán tàbí ọba tí ò bá mójú tán, òun ni yóò mọ tẹ̀lé ìtàn lórí social media. Torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ń pìtàn lórí social media, ètí wọn jẹ ni wọ́n wá. Ẹlòmíì tí ẹ ṣe wọ́n fẹ́ tó síríìsì 100, síríìsì 1, síríìsì 2, síríìsì 3, ṣùgbọ́n wọn náà kàn máa ronú lórí ìtàn tó ń sọ. Sétàn ìṣojú rẹ̀, ìtàn dẹnudẹnu. Tó láìpẹ́ láì jìnnà ní fọ́nrán kan kọ́kọ́ jáde. Fọ́nrán yìí ìníkàlùkù ti ń tàbùkù kábíyèsí aláàfin. Ìgbà tọ́pọ̀lọpọ̀ rí fọ́nrán yìí, ọ̀tọ̀ ní tọ́jọ́, ṣùgbọ́n ọ̀tá ẹni ìkúkú pòdù ọ̀yà. Gẹ́gẹ́ bí n tí mo sọ lẹ́ẹ̀kan pé ó dàbí pọ́rọ̀ aláàfin Ọ̀yọ́ ó ti di epo rọ̀bì fáwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan tó sì pé ọrọ̀ ajé wọn ni kò sí nǹkan kan mọ́ tí wọ́n fẹ́ ṣe lórí afẹ́fẹ́. Àfi kí wọ́n máa wá ṣubú àtàbùkù ọba aládé nílẹ̀ Yorùbá. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé kinní káàkiri, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé fọ́nrán yìí káàkiri. Gbogbo wa ṣe rí tí aláàfin tó jókòó níbi àga kejì sí bàbá wa kábíyèsí ọ̀nìrìṣà, wọ́n ní kò kí wọ́n lọ jọra rẹ̀ lójú, wọ́n ló gbéjà léjú, ó gbéjà lémú, ó gbélé, wọ́n sá bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo oríṣiríṣi, kálukú bẹ̀rẹ̀ sí ní sọ. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú nǹkan kan dá yín lójú. Tí bí ọba tẹ̀, tí bí ọba wọ́, ẹni àbáwájú tó bá bá sí fún ni. Láì ní dènà pẹ̀lú, ọba ní ọ̀nìrìṣà, ọba ní aláàfin Ọ̀yọ́, ọba láwùjalẹ̀, ọba láláké, ọba lolúbàdàn, ọba láṣẹ̀yìn tìlú Ìṣẹ̀yìn. Àwọn nǹkan kan bẹ tó pé tẹ́ ẹ̀ bá lè lọ rí sinmi rẹ̀, ìlú kálukú ó láǹfààní àti ṣàpọ́nlé ọba rẹ̀ bó bá ṣe yé mọ́ àti bó bá ṣe mọ̀mọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tèmi máa ń sọ ní gbogbo ìgbà tí mo máa ń sọ̀rọ̀ pé àpèrè ọba Ọọ̀ni of Ifẹ̀ àti Ilé Ifẹ̀ gangan
wọ́n dìsáàfù àpọ́nlé níwájú gbogbo ọmọ aládé nílẹ̀ kóòtù òjíire. Gbogbo ijú ìlú tó bá ṣe pórí pé tó orírun tóun sì mọ̀ láàárọ̀ yìí ibi tóun ti ṣẹ̀ wá òun náà nífẹ̀ẹ́. Wọ́n dìsáàfù àpọ́nlé, ṣùgbọ́n wọn ò wá gbọ́dọ̀ torí pé wọ́n fẹ́ pọ́n orírun lé kí wọ́n máa tàbùkù ọba ìlú tiwọn gangan, torí pé méjèèjì ló nílò àpọ́nlé. Àbí nígbà ọmọ rọpọ̀n tẹ ní òtó bàbá, ṣé bàbá sòpapọ̀ tiẹ̀ ni? Bó bá ṣe wù ọ́ kó o gbọ́, bó bá sì ṣe wù ọ́ kó o tú, ṣùgbọ́n ní tèmi kò sírú àbùkù tẹ́ ẹ lè fi kàn mí, kò sì sírú èébú tẹ́ ẹ lè bú mi tí n ó fi ya ẹnu mi pàgàlà báyìí tí n ó sọ pé ọba ìlú mi ò jẹ́ nǹkan kan, tàbí tí n ó sọ pé ọba Ilé Ifẹ̀ ò jẹ́ nǹkan kan, tàbí tí n ó sọ pé ọba kan nílẹ̀ Yorùbá kò jẹ́ nǹkan kan. Kódà tọ́ba náà bá hùwà tó kù díẹ̀ káàtó, a máa pe bàbá ẹni ṣàkíyèsí, kì í ṣe pé ká wá lanu pàgà ká sọ̀rọ̀ àbùkù sí bàbá ẹni. Torí ẹni tó bá ní ara àjọ òun èèyàn tó pọ̀, kódà bí a bá fọmọ ọdún 15 joyè tí a bá fi jọba, ó ti dọba aládé, ó ti bá lórí gbogbo nǹkan gẹ́gẹ́ bí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá, ilẹ̀ abínibí tiwa. Ọ̀wọ̀ àtàpọ́nlé tó pọ̀ ló wà fọba aládé. Kódà kí gbóngbòngbò gbọ̀ngbọ̀n kó wà láàrin ọba aládé méjì tírẹsì bá wa ń pàkúta sọ́tọ̀ sẹ́gun oníbàárà, ká tó wá pé ẹ̀yin náà nù ọ̀dádá tí fi wúro dá lásà. Kò pẹ́ kò jìnnà àwọn aláfọ̀mọ́ èèyàn wọ́n bá gbé fídíò kan jáde, gbogbo wa tó jọ fojú kan. Wọ́n kúkú mọ̀ọ́mọ̀ ni torí pé wọ́n fẹ́ yẹpẹrẹ ọba aládé. Kábíyèsí Aláàfin, kábíyèsí fún àbáyèyé, aláṣọ gángan ló sà, pákó pí, ọmọ kú, ọmọ àrùn, ọmọ òfò, ọmọ àdábálé, ọmọ àdábàòde, ikú ti pọmọ ránṣẹ́, kìnìún orí àbátá, ó gbègbàdo ọ̀rọ̀, sẹ́kùnrin ẹlẹ́kùnlé, ẹlẹ́kùnlé ọ̀bọ̀rọ̀ jẹ́, ọ̀bọ̀rọ̀ débẹ̀, bẹ́ẹ̀ ni ọ̀bọ̀rọ̀ ká, kó lè bá àríjẹ́ ń bẹ̀ ni. Kábíyèsí o, Ọ̀wọ́adé, Ṣàngó Olúkòso, ọkọ̀ Gàlìdí, ọkọ̀ àwà, ọkọ̀ Gẹ́bíolú, ọkọ̀ Yaya. Èyí ló fà á o tí wọ́n fi gé ibi tí Ọọ̀nìrìṣà, bàbá wa Ọọ̀nìrìṣà àti Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ọdún tí wọ́n ti pàdé, tí wọ́n ti jọ ṣe bí ọba aládé, tí wọ́n ti jọ ṣe bí olólùfẹ́ méjì tí wọ́n ti kíra wọn ní kìtọ̀ ẹ̀wọ̀n kíra wọn. Bí àràbà sẹ́ni tó igbó tutù á bì, bá àràbà sẹ́ni tó igbó tutù á bì, ajé ní orí olú, àyàgàgà nínú owó dùwẹ́lẹ̀, dúdú èwù yìí jẹ́ ìlú ọ̀jọ́ tayakẹ́yẹ nínú oko. Orí pípẹ́ lórí oko, aṣọ ọlọ́run lájẹ̀wà, àkútà bá kéde, òrùgẹ́gẹ́ sí ìfọ̀dù, ìbá kó orí sọ́kù, ìdí sọ̀rọ̀ mọ́ òkú dàsẹ́, ọwọ́ adé òní kúléwé, kọ́ngẹ́rẹ́, ọ̀sẹ̀ ìdárúgbò, kọ́ngẹ́rẹ́, kúdàpọ̀ ọlọ́kùn, ìfá ńláńlá ní sùkú ìrúra wọn, ìfá bàbá láíláí, bàbá àgbàlagbà, ọwọ́ adé tọ́ ọba náà tó kú mọ́, wọ́n ní bàbá láíláí òde ò, bàbá àgbàlagbà, adélẹ́yẹ, arúgbó, lẹ́yẹ. Àwọn nǹkan kan bẹ tẹ́ ẹ lè tú wò tó ṣe pé tẹ́ ẹ bá ń tú wò dọ̀la, ìṣe ló dàbí ọ̀dẹ tó fẹ́ wò ṣẹ́jú àkàn tó ṣe pé orí ẹ̀gàn tí ó kù sí náà lọ́wọ́. Àjọṣepọ̀ Aláàfin àti kábíyèsí bàbá wa Ọọ̀nìrìṣà, àwọn nǹkan tẹ́ ẹ ń tú wò yẹ lè má lè tú wò táyé ò fi parẹ́, tó ṣe pé ibi igbó yìí sọ yìí, ibi àròká torí nǹkan ẹ lè mókèlè bẹnu, ibẹ̀ lẹ́ẹ̀kú sí tí wọ́n sì mọ̀ síbi iṣẹ́ ayé wọn lọ. Àwọn nǹkan táwa gbọ́ àti nǹkan tá a rí ó jẹ́ ká mọ̀ pé fẹ́ẹ̀kan tẹ́lẹ̀ kí kábíyèsí bàbá wa Ọọ̀nìrìṣà ó tó dépò ọba,
Abímbọ́lá Akeem Ọwọ́adé ó tó dépò ọba, alájọṣepọ̀ ìlú òun àti Ọ̀ọ̀nìrìṣà, àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin wọn. Pàápàá jùlọ nígbà tí wọ́n dépò tán, òórùn ọbẹ̀ lásán lásán ilẹ̀ yìí fi ń jẹ̀kọ. Àjọṣepọ̀ yìí ló fa ìrìn àjò tí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n fi wá lọ́jọ́ ìpàdé Aláàfin, tí wọ́n fi rìn bí wọ́n ṣe rìn. Ṣùgbọ́n lójú tiyín ẹ̀ ń rí bí ìgbà tọ́yọ́ fàbùkù kàn wọ́n. Ọ̀yọ́ ò jẹ́ fàbùkù kàn wọ́n, torí pé Ọ̀yọ́ ò ní yọnú ta kó máa yàgbẹ́ sínú ilé. Àti ẹ̀ tó gbọ́ ìpè wọn ní b'Aláàfin Ọ̀yọ́ ṣèjọba kò sí lẹ́yìn Ọ̀ọ̀nìrìṣà. Tó bá ṣe pé bẹ́ẹ̀ náà ni kò sálèébù ń bẹ, kò sáburú ń bẹ. Tó bá ṣe pé tàn bí tàn ṣe gbé fún yín náà nù, èmi ọ̀rá burú ń bẹ, kódà nu ọ̀rá lèébù ń bẹ. Torí pé èèyàn kan ní lànà ìgbà ẹsẹ̀ ní tọ̀ níjọ́ aláyé ti dáyé. Kò sẹ́ni tí ó dépò tí ò ní lẹ́nìkan tó fi ṣàtẹ̀gùn. Sẹ́ẹ̀rẹ́ ni tí bá ń bá ń kọ́ jiyàn ìrìn ọ̀pá, tá a bá wà ń tọ́ka sí pé Ọọ̀ni ọmọ ń pa rẹ̀, Ọọ̀ni ó ṣe kinní kan, Aláàfin ṣe kinní kan, àfẹ́mọ̀ pẹ̀lú ọ̀bọ̀jáwòrán ni. Ìdí àgbà bí ẹ bá ní bó ṣe rí náà nù. Kódà oyè Ìbàdàn, ọba Ìbàdàn tó ṣe pé ó ní títò ọlẹ́ni tí ń kàn, tó bá kan ẹni tó kàn, ẹnìkan náà ni ó ṣe sábà bí bó tí ó ṣe dépò. Torí pé wọ́n ń pa ọ̀nà kódà ilé ń ta sí ọ̀nà ẹ̀nà. Èyí wọn tí ìbíjà kò sì tí ì bá burú. Kódà ó yàtọ̀ sójú tẹ́ ẹ fi ń wò ó, torí tẹ́ ẹ fẹ́ fàyọ náà ni wípé ó sì jẹ́ pé ẹni tó gbé Aláàfin dépò l'Aláàfin ń bá jà. Lójú tiyín ló ti jọjà, lójú tiyín ló ti jọjà, kì í ṣèjà. Aláàfin mọ déédéé ọ̀wọ̀ tó yẹ kó fún Ọ̀ọ̀nìrìṣà. Bàbá wa Ọ̀ọ̀nìrìṣà mọ déédéé ọ̀wọ̀ tó yẹ kí wọ́n fún Aláàfin. Ṣùgbọ́n torí pé ìyẹlẹ̀ ń wò ẹ̀ẹ́lẹ́yẹ rí, ọ̀nà ó sì jìn kẹ́ tó rẹ̀yẹ. Èmi kàn rọ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ kóòtù oòjíire bí. Tá a bá là ń pè fún ìfẹ́, tá a là ń pè f'àlàáfíà, ẹ má jẹ́ àtòrí àtẹnujẹ ká mọ̀ bà nǹkan jẹ́. Ẹ jẹ́ á pèpè f'àlàáfíà, ẹ jẹ́ á pèpè fún ṣọ̀kan. Ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ìní ẹ jẹ́ ó jẹ wá lógún. Tá a bá tiẹ̀ wá rọ́ba aládé kan tí bá ń pàtàn, tí ń pìtàn, tí ń sọ pé òun lòún nílẹ̀, òun lòún nígbà, òun lòún làwọ̀, tá a bá fẹ́ bá wọn dá sí i, ẹ sì jẹ́ á pẹ̀tù sí ni. Ìjọba mọ̀ ti fọ́ nǹkan jù bẹ́yìn sí lẹ́ẹ̀mọ́ tó lọ. Ìjọba ti gbé orí sídìí, wọ́n sì ti gbédè sórí. Ṣùgbọ́n tẹ́yìn bá wá lẹ́ẹ̀gbọ́n ẹ mọ̀ràn, mo fẹ́ kẹ́ ẹ máa rántí pé mọ̀rànmọ̀ràn kan ò lè mọ iye ìpẹ́ẹ́lẹ̀ o. Ibi tẹ́ ẹ bá rí nàdé, ibi bẹ́ẹ̀ náà lẹ́ sọ dé. Torí mo rí i pé déédéé bẹ́ẹ̀ ṣe ń kẹnu bọ ọ̀rọ̀ kábíyèsí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ àti bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, ẹ ti ń gbé e bọ̀ nílé Ìgbọ́n, ẹ ti ń gbé e bọ̀ nílé bàbá wa Ṣàngó, ẹ sì ti tó bẹ̀rẹ̀ sí ní pa ìtàn àtẹnudẹ́nu lélẹ̀ tó ṣe wípé ọ̀yẹ̀kẹ́ sáré pa náà tẹ̀ kí ìran Yorùbá wà lọ́nà kan, kí ìran Yorùbá wà lójú kan ṣoṣo. Ẹ má jẹ́ á kí fáṣàn bọ̀, ẹ má jẹ́ á gbé fáṣàn lérí, ẹ má jẹ́ wọn ó ṣe ẹlẹ́yàmẹ̀yà. Olóyìnbó ní apartheid is a crime against humanity. Ẹlẹ́yàmẹ̀yà ò dáa nílẹ̀ Yorùbá, kò sí kankan tá a fẹ́ fi sí. Èmi dẹ̀ nígbàgbọ́ pé tó bá ṣe pé àwa ń fojú wò pé bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, àwọn méjèèjì yìí ni wọ́n lè pàpéjọ ìṣọ̀kan nílẹ̀ Yorùbá. Ìgbà wo l'Aláàfin jẹ tá a ti sáré rí gbogbo àléébù pé kò lọ kí lágbájá, kò lọ kí tàmàdù, kò lọ kí làkàṣègbè, nílé tó ṣe pé dandan ni fún wọn, dandan ni fún wọn láti lọ kí Ọ̀ọ̀nìrìṣà. Ẹ wò ó
ọmọ ṣe o ọmọ ṣe o bá a sì wí bá a fọ̀ wọn ní ẹ lọ mú ibi tí mo ti sọ̀rọ̀ sí lágbájá wa ẹ lọ mú ibi tí mo ti bú lágbájá wa wọ́n báyìí náà lè bú àgbà gbogbo àwọn kọ́rọ̀ kan ó délẹ̀ kọ́rọ̀ ọmọ tí ì balẹ̀ àti sáré ṣe fídíò bíi 6 lórí rẹ̀ torí kíkíni ọmọ bá a ṣe torí kíkíni ó lè bá a ṣe gbogbo wájọ lọmọ Yorùbá gbogbo wájọ lọmọ Odùduwà gbogbo àwọn ìtàn tá à ń tú yìí náà ní fà wá sẹ́yìn èmi ń fa ìran Yorùbá sẹ́yìn torí pé nǹkan tó yẹ ká jà ká gbà lọ́wọ́ ìjọba nígbà tí ò sí fọwọ́sowọ́pọ̀ nígbà tí ò sí rẹ́pọ̀ láàrin ilẹ̀ Yorùbá láàrin àwọn olórí Yorùbá láàrin àwọn ọba aládé tá a bá tiẹ̀ wá fókọ̀sì Aláàfin tá a fókọ̀sì Ọ̀nìrìṣà gbogbo àwọn ọba aládé yòókù ńkọ́ ta ni wọ́n ń ṣe ẹni ta ni wọ́n sẹ́ni tíwájú ni wọ́n ní abẹ́ni èyí ìhà wo ni wọ́n tiẹ̀ kọ sílẹ̀ Oòduà ìhà wo ni wọ́n kọ sílẹ̀ Yorùbá ìjẹta lẹni náà tó fẹ́ pe gbogbo ọba aládé jọ tí wọn ò fi fira wọn ṣe ṣọ̀kan àkókò yìí àkókò àjàgbara ni àkókò yìí làkókò tí Yorùbá lè jàfẹ́tọ̀ọ́ wọn torí pé ìran Yorùbá ní bẹ nípò ìran Yorùbá láàrẹ tó wà bẹ́ẹ̀ irú àkókò yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń tó nu ìran Yorùbá gbogbo àwọn ìràwọ̀ kọ̀ọ̀kan tí wọ́n ti yọ kúrò lápá àwọn ọba aládé irú àkókò yìí tí ṣọ̀kan bá wà wọ́n lè jà wọ́n lè gbà tọba aládé kọ̀ọ̀kan ò ní sínú pé yóò máa jà forí ara rẹ̀ mọ́ wípé èmi ni mo fẹ́ gbà wájú èmi ni mo gbọ́dọ̀ máa pàṣẹ èmi ni mo fẹ́ léwájú àní kí gbogbo wọn parapọ̀ àléébù àkọ́kọ́ ni pé kọ́ba ó kọ́kọ́ fẹ́ jáde tàbí kọ́ba ó fẹ́ gbégbèsè kan kó lọ gbàṣẹ lọ́wọ́ local government chairman ó wà ridiculous local government chairman ta ni ń jọdẹ àpèrè níwájú òde apààyàn ọba aládé àwọn agbésàbẹ local government chairman síbẹ̀ náà lórí káàkiri gbogbo àgbáńlá ayé àwọn òyìnbó tí wọ́n gbé ọ̀làjú wá fún wa ipò wo ni wọ́n fi kún Elizabeth sí ipò wo làwọn ọba ìlú kọ̀ọ̀kan wà ní Saudi Arabia ipò wo lọba abẹ wà nílẹ̀ Israeli ilẹ̀ aláwọ̀ funfun ipò wo làwọn ọba wọn wà ipò wo ni wọ́n fà àwọn ọba wọn sí báwo ni wọ́n ṣe ń ṣàpọ́nlé ọba ń bẹ̀ àwọn ajẹ́ká lọ sí north nílẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ emir tó wà ń bẹ̀ ipò wo ni wọ́n fi wọ́n sí torí pé ọ̀pọ̀lọpọ̀ ṣèjọba àti ṣèlú wa ọ̀dọ̀ àwọn Haúsá ló fèsì jù bẹ́ẹ̀ ni tá a bá ń kà lé ní èjì bóyá ipò kejì àbí ipò kẹta ìran Yorùbá wà nínú òṣèlú Nàìjíríà ṣùgbọ́n lákòókò yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìran Yorùbá pọ́nbélé ni wọ́n mọ bíbí rẹ̀ wọ́n sì mọ títọ́ rẹ̀ èmi rọ gbogbo ẹ̀yin orí adé ẹ gba igi lọ́wọ́ sẹ́wọ̀sẹ́wọ̀ ẹ gba ọ̀rọ̀ lọ́wọ́ àwọn aṣọ̀rọ̀dùn tí wọ́n ń fọ̀rọ̀ jẹun lórí gbogbo ọba aládé ẹ pe ìfẹ́ padà bó ṣe tó àti bó ṣe yẹ kódà pàápàá jùlọ ọba tọ́jọba orí tọ́jọba àgbèríko tọ́jọba òòlé 6 ẹ pè mọ́ra tọrọ bá lọ bá jẹ kálukú jọba lórí ìlú ẹ̀ ni kò síbi kankan tíjọba gbé federal capital ọba sí lẹ́yìn pé wọ́n yan àwọn kan tí wọ́n jẹ́ first class látàrí ibi tán ṣe gbé àti bá a ṣe gbé wá ṣùgbọ́n tá a bá torí rẹ̀ pé a fẹ́ máa jà sí ẹnìkan ní alága lọ́balọ́ba àpapọ̀ ẹnìkan ní alága lọ́balọ́ba ìpínlẹ̀ ẹnìkan ní kinní kan ẹnìkan ní kinní kan eléyìí yóò máa mú fàsẹ́yìn báran Yorùbá torí pé ìgbàgbọ́ wa náà ni pé ọba aládé ìlàṣojú àṣà ìlàṣojú ìṣe ìran Yorùbá àwọn nǹkan yìí wọ́n ti wá gbé wọn sẹ́yìn àbí náà kó ṣokùnfà rẹ̀ lọ́jọ́sí tí bàbá wa Ọbásanjọ́
tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ké mọ́ àwọn ọba aládé pé àwọn wọlé wọn ò lè dìde. Tí bàbá wa Ọbásanjọ́ tí wọ́n bá tiẹ̀ ju ọba ẹyọ kan lọ, ṣé wọ́n ju ọba bí ọba ogún tá a bá papọ̀ ṣé wọ́n jù lọ? Ṣùgbọ́n nígbà tó fi ti gbé ọba tó ti yẹpẹrẹ ọba, tí ìran Yorùbá ò sì rí agbára kankan sí. Ẹ wá wo kálíbà ọba aládé tó wà ńbẹ̀ ìjọ náà lọ́hùn. Ṣé Ọọ̀ni ìrìṣà kábíyèsí lè wà ńbẹ̀? Ṣáláàfin Ọ̀yọ́ lè wà ńbẹ̀ kí bàbá ó sọ̀rọ̀ gbólóhùn bẹ́ẹ̀? Ìní mo fi sọ pé ìwọ̀nba iyì tó kù lára ọba aládé, kábíyèsí Ọọ̀ni ìrìṣà àtàláàfin Ọ̀yọ́, ìlú kù tí wọ́n ń daṣọ ìyẹn bò wọ́n. Ṣùgbọ́n tá a bá ti wá fẹnu, tá a ti fi dàárín wọn rú, tá a ti fi dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà sílẹ̀ láàrin wọn, kí ló fẹ́ ṣẹlẹ̀? Orin wo la fẹ́ máa kọ? Ká tiẹ̀ wá ní lóòótọ́ gbogbo nǹkan wà láàrin wọn tá a bá rí lárídájú bẹ́ẹ̀, tí bàbá wa Ọọ̀ni ìrìṣà kọ̀ǹfàmù ẹ̀ pé lóòótọ́ o, Aláàfin ò ṣe dáadáa sí mi, tálàfin náà kọ̀ǹfàmù ẹ̀ pé tó bá bá Ọọ̀ni ìrìṣà ò ṣe dáadáa sáwọn, tẹ́rù bá kòkè tó bá kọlẹ̀, ó níbì kan tá a máa gbé sí. Onílàákàyè lèmi bá wí o, torí ẹni tí ò bá lọ́pọlọ ọ̀tọ̀ níbi tí ó ronú gbogbo tá à ń sọ yìí sí. Bóyá wà ń retí pé kí n mọ́rẹ́ kí n lọ rí ná Aláàfin ni, kò yé mi. Àbí ìwọ tó jẹ ìjọba Ọ̀yọ́, ìwọ wá ń retí wípé nítorí ọ̀fẹ́ ni pé kí n máa pín àgbà láàrin Aláàfin àti Ọọ̀ni. Tó bá ṣe pé tó ń retí nù, ó pè lóhùn, torí pé kọ̀ọ̀kan mi ìyìn sì máa ń pa ẹ̀, ìyìn sì fẹ́ mọ̀ ń pa rẹ̀, torí pé jòun la bákàrà mi náà ń bímọ. Èrè burúkú, èrè mọ̀ mi èké gbàdẹ́ ẹran, àjẹ́ pé ọ̀sán gbà lé wọn mọ́ mi. Tírú mi bá ń pìtàn Ilé-Ifẹ̀, tí mò ń pìtàn Ọ̀yọ́, ibi tí mo rí dé ibẹ̀ náà ní sọmọ wípé tó èyí tí mo gbọ́njú bá lẹ́nu àwọn tí wọ́n bí mi, iná ni wípé Ilé-Ifẹ̀ ìlú orírun wà. Ṣùgbọ́n wọ́n jẹ́ kí n mọ ọ̀pọ̀lọpọ̀ ìlú tó tan mọ́ Ọ̀yọ́ látàrí ìrìn àjò tí ọ̀ràn mi yàn rìn. Wọ́n jẹ́ kí n mọ àti Mọdákẹ́kẹ́ kan sílùú Ọ̀yọ́. Wọ́n jẹ́ kí n mọ ìrìn àjò tíbẹ̀ tí ní ṣe pẹ̀lú Ọ̀yọ́. Wọ́n jẹ́ kí n mọ àjọṣepọ̀ tó wà láàrin Ìgbòho àtọ̀yọ́. Wọ́n jẹ́ kí n mọ àjọṣepọ̀ tó wà láàrin Ìpẹ́tùmọdù àtọ̀yọ́. Wọ́n jẹ́ kí n mọ ìrìn àjò tí ń bẹ láàrin Alájàáwà àtàláàfin, Aláké Ẹ̀gbá, Ọba Àbíní, Onísàbẹ̀, Onípúpú. Gbogbo wa náà la mọ̀ tán, gbogbo wa náà la sì gbọ́ tán. Ṣùgbọ́n àwọn ìtàn kan ń bẹ tó ṣe pé tá a bá máa mójú kúrò ńbẹ̀, tá a bẹ̀rẹ̀ sí ní jáde sórí social media tá à ń sọ ìtàn tí ò ní papọ̀ mọ́ tẹnìkíní, tẹnìkíní ò ní papọ̀ mọ́ tẹnìkejì, àwa máa kọ̀ndẹ́mù tá a fẹ́ ìtẹ́nìkan bá ń sọ torí tá a fẹ́ kìbẹ̀nu. Ọ̀rọ̀ tí ó bá ṣojú tèmi, èmi è pé dandan bó ṣe rí nú o. Èèyàn ò sì lè sọ̀tàn kan kó fèkè mi láyé. Bẹ́ẹ̀ ni, àyàfi táwọn tí wọ́n nítàn bá pa. Ẹ jẹ́ àwọn ọba aládé yìí ó pìtàn. Sáyé tá a tiẹ̀ wá débẹ̀ yìí, tó ṣe pé tọ́ba aládé gbé gan bá pìtàn, ẹni tí ìran bàbá rẹ̀ ò jẹ́ baálẹ̀ rí, ènìyàn kọ̀ọ̀kan máa takò. Nígbà bá ti gọ́gù tó ti rí nítorí ń bẹ̀, sẹ́yìn kọ́ ni gọ́gù. Ẹgbẹ́ èèyàn lọ́kọ̀ tí gọ́gù gbé jáde. Àbákọsílẹ̀ wo ló wà fún gbogbo tí ń ṣẹlẹ̀ nígbà náà? Àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lásìkò yìí tó ṣe pé ojú ẹsẹ̀ tí ń ṣẹlẹ̀ là ń gbé sórí social media, àwọn ló ní àkọsílẹ̀. Ojú ẹsẹ̀ tí ń ṣẹlẹ̀ wọ́n ń rìkọ́ọ̀dù ẹ̀, wọ́n gbé sórí social media. Àwọn ló ní àkọsílẹ̀ tó pé táwa ò bá sí ńbẹ̀ mọ́, àrọ́mọdọ́mọ wa ó máa lọ sórí afẹ́fẹ́, yóò máa lọ yọ jáde, wọ́n máa fi ṣẹlẹ́rì ọ̀rọ̀. Ẹ sinmi lórí gbogbo ìtàn tó bá lè ba nǹkan jẹ́. Ẹ sinmi lórí nǹkan tẹ́ ẹ̀ bá rídìí rẹ̀
kẹ́ ẹ rídìí òdodo gbámú kẹ́ ẹ tó máa tẹ̀síwájú mẹ́. èmi ń fàǹfààní yìí rọ gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ á máa ronú lẹ́ẹ̀mejì. adìẹ gan ronú tó gbé yẹn gan, ká máa mọrú ọ̀rọ̀ tá a máa sọ, ká máa mọrú èdè tá a máa pè. nígbà tí gbogbo yín wá padà rí àjọṣepọ̀ kíkí láàrin Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Ọjájá, ǹjẹ́ ẹ sì jáde padà mọ̀ pé ìtẹ́ sọ́jú oní ẹ ti kó jẹ? àbí ṣé aṣọ t'Áláàfin wọ̀ níbi tó ti tí bàbá ti jókòó ti kábíyèsí Ọ̀nìrìṣà, ṣé náà kọ́ ni wọ́n wọ̀ níbi tí ẹ ti pàdé tí a ti jọ kíra wọn? kí ló wá dé? kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀? ó dàbí ẹni pé lójú amọ̀kòkò bíi kí gbogbo ilẹ̀ ó dà mọ́, torí tí ò bá rí bẹ́ẹ̀ kò ní dà bẹ́ẹ̀ lójú yín, bíi wípé kí kódà lójú sọ̀rọ̀sọ̀rọ̀ míì bíi k'Áláàfin àtọ̀ ní kí wọ́n yẹ̀sẹ̀ síra wọn kí wọ́n máa jà báyìí kí wọ́n wá ṣe fídíò kan láago 9 alẹ́ dàago 10, kí wọ́n tó ṣe míì láago 10 dàago 11, kí wọ́n tó ṣe míì ẹ̀wò ntájà ọ̀jẹ̀ èṣù ọmọ ṣe ètèṣù gangan jẹ ẹni èṣù ṣe ó pèsè ẹ̀. kò dìgbà tá a bá sọ̀rọ̀ wájú pàpọ̀ wọn ti pàkọ́, kò dìgbà tá a bá mú kan mọ́kàn. ọkọ̀ dòmípọ́dé tó lu kólé gbélé òun náà ní ọkọ̀ọ̀kọ̀ rúfin, torí ilé ara rẹ̀ kọ́ ló ti lù ú. tọ́rọ̀ bá wá yí tán ẹ pẹ́ ń pè f'Áláàfíà ni, ẹ pẹ́ ń pè fún ṣọ̀kan Yorùbá. èmi ò bú yín o, èmi ń rọ̀ yín ni, ẹ sinmi lórí àwọn àtọ̀ tó lè ba nǹkan jẹ́ o. àwọn àrà tó sà tó fi gbayì ẹ má jẹ́ ó dẹnu àbùkù látọ̀dọ̀ yín, mo wá ń fàkókò yìí darí ọ̀rọ̀ mi tí gbogbo ọba aládé nílẹ̀ Kóòtù Òjíire. ẹ pè fún ṣọ̀kan àlàáfíà, ẹ má jẹ́ kó kiri ó lànà kálànà ọmọ bá wọ bẹ̀. èmi ò jù ọ́, ojú tí wọ́n fi ń wò yín nù, ẹ gbójú ọ̀hún kúrò lára mi. kí bàbá wa Ọ̀nìrìṣà kí wọ́n pè fúnfẹ́, k'Áláàfin ó gbà láàfíà láyè, kí Ṣọ̀ún ojogun ó mí, kí bàbá wa Olúgbọ́n kí wọ́n sinmi ọ̀rọ̀ ìtàn, kí gbogbo tí ń jọba aládé kí wọ́n pèfẹ́ papọ̀ láàrin ara wọn, kí wọ́n pè ṣọ̀kan, kí wọ́n pè jókòó sílẹ̀ Yorùbá, kí wọ́n wá dìde, kí wọ́n jà fúnra Yorùbá, kí wọ́n gba iyì àtẹ̀yẹ tí wọ́n ti ní lájọ tọ́jú ti pẹ́, kí wọ́n gbà padà fún gbogbo ọba aládé. ọba aládé náà wá máa ṣe bó ṣe tó àti bó ṣe yẹ lórí àwọn àǹfààní tí wọ́n bá fún wọn, kí wọ́n mọ̀ máa hùwà jàgídíjàgan bí ọba kan tí ń dá èèyàn kúnlẹ̀ lójú títì, kí wọ́n ṣe bó ṣe tọ́ lásìkò tó wúlò, kí wọ́n pawọ́pọ̀, kí wọ́n gé ọ̀tẹ̀, kí wọ́n gbégi ìfẹ́ kó lè bá ṣèṣọ àlàáfíà. ọ̀nà kan ṣoṣo tá a lè tọrẹ tí gbogbo ègún burúkú tí ń bẹ lórí ìran Yorùbá tí ó fi kápò. mo sọ ìwọ̀n dúró nù. ẹ̀yin olólùfẹ́ mi, ó kọ́ mi ò yí padà, Ọláyíwọlá Màrúfù Abíọ́lá náà Òjó Ajá Ìbàdàn. mo bẹ̀bẹ̀, mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín. sinimá kan ń bọ̀ lọ́nà tí mo pe àkọlé ẹ̀ ní Àlàláyé, sinimá tó kìlọ̀ wá bàjẹ́. ibi láti tọ́ka sí irú ìwà tọ́ba aládé ń wù tó yẹ kí wọ́n máa hù àti irú èyí tí ò yẹ kí wọ́n máa hù nílẹ̀ Yorùbá. irú ìwà wo ló yẹ káwọn ìjòyè tí ń tẹ̀lé wọn máa hù? lóòótọ́ ni wọ́n ti ẹ̀sùn kọ́ba ò sí, ìjòyè kíjòyè ló wà. tọ́ba kọ́ba ò bá wá sí, kí ló dé tíjòyè kíjòyè wà? tíjòyè kíjòyè bá wá wà, irú ìgbésẹ̀ wo ló yẹ kí wọ́n ọba aládé bẹ́ẹ̀ gbé? Àlàláyé ló fọ́ gbogbo ẹ̀ sí wẹ́wẹ́. ìwọ tó bá jójúlówó ọmọ Yorùbá tó bá wo sinimá Àlàláyé, o kì í ṣe olólùfẹ́ Yorùbá. orí Àjàǹbàdàn Òjó TV ibẹ̀ nìkan ni láti rí ojúlówó Àlàláyé, láti rí wọn. ọ̀pọ̀lọpọ̀ lè máa gbé sáńbọ̀dù wá sójú TV wọn, kì í ṣe òríjínà. Àjàǹbàdàn Òjó TV nìkan ni láti rí Àlàláyé wọn. ẹ wò ó, ẹ ṣe ẹ kọ́gbọ́n, ẹjọ́ máa yín ó wò, ẹ wò láwò tó wò, ẹ jẹ́ àjọ kẹ́kọ̀ọ́ ibo nìran Yorùbá ti ń bọ̀,
ibo ìran Yorùbá lọ àfiwé ni o kì í ṣe tàn Yorùbá o torí gbà tẹ́ mọ̀ pé tàn bá kan lọ́sàn ìtàn ọmọ kan lọ́sàn ìtàn ẹ̀gbọ́n kan lọ́sàn ìtàn àbúrò kan rárá o ìwòye mi ìgbọ́pọlọkalẹ̀ mi àtàwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n súnmọ́ wa ńládájọ́ tá a fi gbé sinimá Àlà láyé kalẹ̀. Kí ni ìtumọ̀ àlá? Báwo láyé ṣe jẹ́ àlá? Táyé bá wá jàlá nígbò lásùn tá a jí irú aláwo ńlá nínú ayé. Ẹ já pàdé lórí nínú sinimá Àlà láyé lórí Àjàǹbàdàn Òjó TV. Kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi iná ò ní tán wò yìí. Ọjọ́ 4 inú oṣù keje ìní ògùrí ẹgbà. Ọjọ́ 4 July 4 ọjọ́ Jímọ̀ ní dédé aago 1 ọ̀sán ìní sinimá Àlà láyé ní ó di àgbéléwò fún gbogbo ayé. Gbogbo wọjà bí afẹ́fẹ́ rẹ̀ bá fẹ́ dé afẹ́fẹ́ burúkú ní fẹ́ ni ẹni wúwo tí ẹni jẹ̀bi òkè yín o. Olódùmarè ti ṣí ilẹ̀kùn ìdájọ́ sílẹ̀. Gbọ́ sókè. Eré aládùn kan lóde Àlà láyé ẹ ti máa gbọ́ látọwọ́ Mọ̀ọ́rú Láyíwọlá Mọ̀ọ́rú Òjó Àjàǹbàdàn wọ́n ti bá wa kó o pọ̀ kò ní pẹ́ jáde mọ́ bá jáde kẹwàá wò Àlà láyé eré aládùn ni Àlà láyé ní kẹ́wò eré tó kọ́ ni lẹ́kọ̀ọ́ tó tún fún ni nímọ̀ káwò ó ní ó dùn Àlà láyé eré aládùn ni. Àwọn òṣèré apá àpáǹkùfọ̀ ìyá ọlá fowó ṣeré wọ́n ṣe ìyá ọ̀yọ́ Àbẹ̀ní Àgbọ̀n Lálùdé òòṣà Òkìkí jàn mọ́lẹ̀ Kúbọ̀lá wálì Kámọ́túyé Àjàǹbàdàn Bọ́bí kéèkọ́ tírì dùnmọ́mi Mọ́tọ́lá Akíndélé Ayọ̀ Mọ́tọ́ṣọ́ Àtàláyọ̀ Àṣàkẹ́. Àlà láyé eré aládùn ni. Àlà láyé eré tí ń pàkíyèsí ìgbésí ayé mi rẹ Àjàǹbàdàn Òjó TV lẹ́ẹ̀tì wò ẹ̀yin ẹ kàn sọ̀sìkíráìbù láti wò Àjàǹbàdàn Òjó TV ní YouTube lọ́wà. Àsáré kórí ọmọ gbòòrò orí dorí òsì gbogbo ntọ́wọ́ mi ò tó pátápátá gbogbo ẹ̀ mo ti fi gọ̀ǹgọ̀ fà olúwa rẹ̀ déwé ojú omi tí ò ní sinmi. ẹni ọ̀lẹ́ kò lè máma wò tó sùn yóò fi parí tó bá dá tí gbogbo ẹ̀ bá fẹ́ dá tó pátápátá kọ́ mọ̀ tí wàá dá rárá bí ṣe ń lọ ẹni kó ṣe máa lọ kódà kó tó wọ́ọ̀sì sí pátápátá máa gbé nǹkan jẹ ni. ẹ̀yin ládàá mi ò lè jẹ́.